ìṣẹ̀lẹ̀ kàyéfì tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí o ẹ wá gbọ́bi tó dé dúró eléyìí lágbára o kódà ó gbẹnu tán ṣùgbọ́n àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà àtẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé búburú ò ní jálùwá tilétilé tẹbi tara o ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan nù fọ́nrán yìí wọn ó gbẹ̀yìn débẹ̀ ẹ wá nǹkan fìdílé nǹkan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè tẹ́ bá ìkànnì pàdé akin káàbọ̀ sórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà ẹ wò ó bẹ́ẹ̀ ṣe ń wọlé sórí ìkànnì wa ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ subscribe button yín sẹ́rí subscribe button yín tẹ́ẹ̀tẹ̀ n ò já yín lówó ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́ lè bá ọmọ láǹfààní àtòrí ọ̀fẹ́ bàbá tó ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan ó ní kíní kan báyìí bí aago tó wà níbi subscribe button yín yẹn ẹ tẹ̀ ó làwọn olóyìnbó ń pè ní notification bell òní ó máa ta inú lobo lóòrèkóòrè bàbá ṣe mú fọ́nrán wá sórí ìkànnì wa lọ́lọ́kan òjọ̀kan tọ́ ẹ̀yin èèyàn kí ló ṣẹlẹ̀ gangan ọ̀rọ̀ yóò gbẹnu tán o ẹ má gbàgbé àdéhùn wa náà là mú ṣẹ lórí ìkànnì pé gbogbo nǹkan tó bá ń lọ káàkiri gbogbo àgbáláyé láàmú mú wá lọ́lọ́kọ̀ òjọ̀kan tẹ́yìn náà tẹ́ mọ̀ fojú ara yín rí tẹ́sì mọ̀ fi etí ara yín gbọ́ tọ́ ẹ̀yin èèyàn wa wọ́n ní adébísẹ́ mọ̀ ṣe àgbọ̀lẹ́ni o ẹ má jẹ́ dènà pẹ́nu ẹ jẹ́ kí n gbé fọ́nrán wọlé kẹ́ ẹ jẹ́ ká jọ bọ̀ nítẹ̀yìn náà bá nílé ròǹgbà ẹ̀yin ọlọ́gbọ́n èèyàn ẹ̀yin olóye èèyàn ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa ẹ má bá wa kọ́mẹ̀ntì ẹ má bá wa láìkẹ̀ fọ́nrán náà rí ẹ jẹ́ ká gbọ́ bó ṣe lọ. ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ìjínigbé tí ń ṣẹlẹ̀ lọ́tún tó ń ṣẹlẹ̀ lósì yìí ó mọ̀ ti di kàyéfì báyìí ìṣẹ̀lẹ̀ kàyéfì kan ló tún ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo látàrí bí wọ́n ṣe jí ọba aláyé kan gbé tẹ́ gbé wọgbó ẹ̀yin èèyàn ẹ wò ó eléyìí tó lágbára o ṣé ti wá rí i pé ọ̀rọ̀ ètò ìjínigbé tí ń lọ káàkiri ilẹ̀ Yorùbá pàápàá jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ó ti di ikú tó ń pojú gbà ẹni òwe ló ń pa fún ni ẹ̀yin èèyàn orí wa ò ní gbàbọ̀dé o tilétilé tẹ̀bí tara ẹ súnmọ́ bí wọ́n ti gbé odidi ọba aláyé wọgbó nípínlẹ̀ Ondo kódà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ti sọ̀rọ̀ o pé àwọn ti kán lugbó látàrí àwọn agbésùmọ̀mí tẹ́ gbé odidi ọba aláyé wọgbó ìyẹn nípínlẹ̀ Ondo tọ́ ọba aláyé wo gan ṣe ẹ̀nẹ́ gbé nípínlẹ̀ Ondo àti pé agbègbè bo ló ti ṣẹlẹ̀ wọn ó gbé ń débẹ̀ tọ́ ẹsẹ̀ yẹn lé ní sẹ́ẹ̀gbàgbé army general tó jẹ́ agbẹnusọ fún àwọn ológun orílẹ̀-èdè Nàìjíríà tí àwọn agbésùmọ̀mí gbé wọgbó ní nǹkan bí ọ̀sẹ̀ bíi méjì ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ti bẹ́yìn yọ omi ti tẹ̀yìn bọ̀gbìn lẹ́nu fún ọ̀gá àwọn ológun yìí ọ̀gá ológun tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ó ti jọ́lọ̀ nípè ní ọ̀dọ̀ àwọn agbésùmọ̀mí tẹ́ gbé ọ̀gá ológun yìí wọlé ẹ̀yin èèyàn ẹ mọ̀ súnmọ́ bíi orí wa ò mọ̀ ní gbàbọ̀dé tilétilé tẹ̀bí tara ní tó bá fi lè mú odidi ọ̀gá ológun tó gbẹ̀mí mì sí ọ̀dọ̀ àwọn agbésùmọ̀mí mélòó àwọn aráàlú ńlá fi ní ọ̀rọ̀ yìí ó ti di ikú tó ń pojú gbà ẹni báyìí òwe ló ń pa fún ni pé ká múra ká tara gírí o látàrí àwọn agbésùmọ̀mí tí ń sọsẹ́ káàkiri ilẹ̀ Yorùbá. Now Minister of Defence for State Màtáwálì ẹ̀gbọ́n tó sọ nípa ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ni ó lọ́wọ́ Ọlọ́run ló wà ṣe ti wá rí i pé àfi kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ká dira gírí látàrí àwọn agbésùmọ̀mí tí ń sọsẹ́ bí kiri ní tó bá fi lè mú odidi mínísítà tó fi lè sọrú ọ̀rọ̀ yìí ẹ ti rí i pé ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ó ti kọjá ojú tá a fi ń wò ó. ṣé ẹ gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Èsìẹ̀lẹ̀ ní Yáwọ́ta ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ látàrí àwọn ọmọ iléèwé àti olùkọ́ àti akẹ́kọ̀ọ́ tí wọ́n gbé wọgbó àwọn ọmọ bíi ọdún méjì ọdún mẹ́ta ọdún mẹ́rin ọdún márùn-ún àtọ̀gá iléèwé àlọ́lárí báyìí àti ìrí ààbọ̀ ẹ̀ o ṣé ti rí i pé eléyìí ti kọjá bá a ṣe ń rò ó kọ́lọ́n kó gbà wá lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò agbésùmọ̀mí. ẹ̀yin èèyàn wa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo látàrí ọba aláyé tí wọ́n gbé wọgbó lálẹ́ àná ni fọ́nrán kan jáde sórí ẹ̀rọ ayélujára o kódà tó sì banúnú jẹ́ ìyẹn ní gẹ́gẹ́ bí ọwọ́ aago 8 ààbọ̀ ìyẹn lánàá òde yìí níṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní fọ́nrán náà gborí ẹ̀rọ ayélujára wípé ṣe ni àwọn agbésùmọ̀mí Fúlàní báńdíìtì wọ́n gbé odidi ọba aláyé kan wọgbó kódà wọ́n ti ṣèwádìí ọ̀rọ̀ yìí ní ẹnu agbẹnusọ ọ̀gá ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ Ondo tó náà sì ti fìdí ẹ̀ múlẹ̀ pé ní tòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ kódà ọ̀gá ọlọ́pàá ìtẹnubọ̀rọ̀ ó ní látìgbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ làwọn gan ti fún àwọn ọmọ ogun àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ sí oríṣiríṣi agbègbè bíi tí àwọn agbésùnmọ̀mí tẹ́ gbé odidi ọba aláyé gbà láti lè jẹ́ kí àwọn rí ọba aláyé yìí gbà lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí Fúlàní báńdíìtì afẹ̀míṣòfò. ìwádìí jẹ́ kó yé wa pé ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí máa ṣẹlẹ̀ pé àwọn afẹ̀míṣòfò yìí wọ́n ya wọnú ìlú
ipe kódà ìlú tá à ń sọ̀rọ̀ yìí ipe abẹ́ ẹ̀ka ìpínlẹ̀ Ọ̀wọ̀ ìyẹn l'Oǹdó ní ìlú náà wà. Wọ́n ń pe orúkọ ìlú náà ní Òde Òrìyà community. Kódà wọ́n ní kété tí àwọn agbésùnmọ̀mí yìí tí wọ́n wọnú ìlú náà ipe ààfin ọba ni wọ́n gbà lọ tààràtà tó sì jẹ́ pé kódà wọ́n ní ká tó gbé ọba gan kúrò ní ìlú pé kọ́kọ́ dalẹ̀ rú bí àṣà àti ṣe wọn bẹ́ẹ̀ ṣe máa ń ṣe, wọ́n yìnbọn wọ́n ṣe gbogbo ẹ̀. Ṣé ẹ ti wá rí i pé ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá ó mẹ́hẹ, àfi kí Ọlọ́run kó ṣàánú fún wa ní níbi tí ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀mí yìí tó dé dúró. Ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo tí orúkọ rẹ̀ ń jẹ́ Àbáyọ̀mí Jímọ̀ ló yànnàná ọ̀rọ̀ yìí sórí ẹ̀rọ ayélujára. Ẹni tó wá jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ó ṣàlàyé, ó ní kódà àwọn agbésùnmọ̀mí 6 náà wá ṣiṣẹ́ láabi òun. Kódà orúkọ ọba òun ni Adéníyì Adélànà tó jẹ́ ẹni 60 ọdún. Kódà wọ́n ní lọ́gán tí ìṣẹ̀lẹ̀ láàbù ìṣẹ̀lẹ̀ wọ́n ní làwọn aráàlú náà ti tètè pé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ìyẹn àwọn ọlọ́pàá táwọn ọlọ́pàá náà sì gbégbésẹ̀ ní kíákíá láti lè sa ipá wọn láti gba ọba ìlú yìí lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí. ẹni ṣùgbọ́n di bá a ṣe ń sọ̀rọ̀ yìí pé àlọ́ baba ni wọ́n rí o, wọn ò tí ì rábọ̀ ẹ̀. tọ́ ọ̀rọ̀ Major General tí àwọn agbésùnmọ̀mí gbé wọgbó àná òde yìí náà ni ìròyìn kàn wá lára pé Major General ó ti gbẹ́mìí mì. Tẹ́ ẹ̀ bá gbàgbé 2 weeks ago ni wọ́n jí alàgbà yẹn gbé ìyẹn ní ìpínlẹ̀ Katsina. Kódà tí àwọn agbésùnmọ̀mí yìí tẹ́sí ń ṣe fọ́nrán jáde sórí ẹ̀rọ ayélujára pé n táwọn fẹ́ ni pé kí wọ́n tú àwọn èèyàn wọn tí wọ́n kó sẹ́wọ̀n kí wọ́n tú wọn sílẹ̀. Kódà wọ́n sọ lórí pé àtàwọn mọ̀lú àwọn tí wọ́n kó kí wọ́n kó gbogbo ẹ̀ sílẹ̀ tẹ́ bá fẹ́ káwọn fi Major General yìí tẹ́ bá fẹ́ káwọn filẹ̀ ẹni àìjẹ́bẹ̀ páwọn ò ní fi sílẹ̀. Ṣùgbọ́n lánàá òde yìí ní ìròyìn tó banújẹ́ jẹ́ ló gborí ẹ̀rọ ayélujára kankan pé Major General yìí ó ti jọ́lọ̀ nípè látàrí ìdojúkọ tó bá pàdé lọ́dọ̀ àwọn agbésùnmọ̀mí afẹ̀míṣòfò. Ṣẹ́wárí tó yani lẹ́nu lẹ́yìn ikú Major General yìí ni pé ìjọba ìpínlẹ̀ Katsina ló fọ̀rọ̀ sórí ẹ̀rọ ayélujára pé kì í ṣe àwọn agbésùnmọ̀mí ló pa ọ̀gá àwọn ológun ipe látàrí àwọn àìsàn pẹ́pẹ̀pẹ́ tó ti wà lágọ̀ọ́ ara ẹ̀ ipe ló pa. ẹ̀yin èèyàn ṣe rí i pé ọ̀rọ̀ yìí ti ní nǹkan nú báyìí. ṣé wá tó rí n tó wá lágbára tó yani lẹ́nu ni pé Major General tó kú sí àkàtà àwọn afẹ̀míṣòfò wọn ò fi ìyàwó ẹ̀ sílẹ̀ o, ó sì wà ń bẹ̀. tírú Major General tó ń fi ń kú sí àkàtà àwọn afẹ̀míṣòfò ṣe rí i pé ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà ó ti di kó lórí ó dorí ẹ̀ mú. Bẹ́ẹ̀ dẹ̀ ni Mínísítà Màtáwálì ó sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà ipò ọwọ́ Ọlọ́run nìkan ló wà o. nítorí di mínísítà fi sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ẹ wò ó, ọ̀rọ̀ yìí ti kọjá ojú tá a fi ń wò ó. Màtáwálì only God can end Nigeria insecurity. tọ́ ẹ̀yin èèyàn wa ṣẹ́ wá ti rí i pé ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ Yorùbá ó ti di ní tó yẹ ká mójútó ká gbájúmọ́ báyìí. ẹ wò ó fọ́nrán ìlà tó ní ká tó mú wá sí etí gbọ́ ẹ̀yọ́ lólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé. ẹ pín fọ́nrán yìí, ẹ pín kókó nílé kókó àlejò kókó ọkùnrin kókó obìnrin tó bá jẹ̀gbà kókó yín lè tẹ bá ìkànnì pàdé ẹ bá wa tẹ subscribe button yín kẹ́yìn náà kẹ́ tó lè mọ jàǹfààní lóòrèkóòrè bàbá tó ṣe mú fúnra wá sórí ìkànnì wa. ẹ wò ó àdúrà wá sí gbogbo ẹ̀yọ́ lólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé orí wa ò ní gbàbọ̀dè àní bọ́ sọ́wọ́ agbéniwọ́gbó. ire báyìí lójú owó rí, ire lójú ọlá rí, ire lójú gbogbo wa ọmọ rí o. ìpàdé wa bí oyin ó dàbọ̀. ntẹ́yìn náà bá tó wá nílé ròǹgbà ẹ jẹ́ ká máa gbọ́ èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ǹtì wa. ire lójú gbogbo wa ọmọ rí o.